ọwọ́ ọlọ́pàá tẹ ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń yọ àwọn aráàlú lẹ́nu. ní báyìí àwọn aláṣẹ iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ọ̀tọ̀ òwe níjọba ìbílẹ̀ Isoko North nípínlẹ̀ Delta ti sọ pé ọwọ́ àwọn ti tẹ ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn Vikings Precious Moses ẹni 30 ọdún kan táwọn ti ń wá tipẹ́ fún onírúurú ẹ̀sùn ìwà ọ̀daràn táwọn ti fi kàn án kó tó di pé ọwọ́ ṣẹ̀ṣẹ̀ tẹ̀ láìpẹ́ yìí. Aláròyé gbọ́ pé ọmọọ̀lú Òwélùgbò nípínlẹ̀ Delta lọ̀daràn náà. Lára àwọn ẹrù òfin tí wọ́n sì sọ pé wọ́n bá lọ́wọ́ Precious ní ìbọn ìléwọ́ kékeré kan àti ìbọn lójú méjì kan pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọta àbọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ náà DSP Bright Edafe tó fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lákòókò tí wọ́n ń ṣàfihàn àwọn ọ̀daràn tọ́wọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ọ̀hún sọ pé níbi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan èyí tí Precious jẹ́ ọ̀kan pàtàkì lára wọn ti ń ṣèpàdé ẹgbẹ́ wọn lọ́wọ́ làwọn òwúyẹ́ kan ti wá ṣòfófó fáwọn ọlọ́pàá táwọn sì tètè tara ṣàṣà lọ fọwọ́ òfin mú wọn níbi tí wọ́n wà. Alukoro náà sọ pé gbàrà táwọn débi táwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ti ń ṣèpàdé ìkọ̀kọ̀ wọn lọ́wọ́ làwọn ọlọ́pàá ti yí ilé ẹgbẹ́ wọn ọ̀hún ká tí kò sì síbì kan tí wọ́n lè gbà sá lọ mọ́ rárá. Gbàrà táwọn ọ̀daràn náà sì rí i pé ilẹ̀ fẹ́ mọ́ báwọn ni wọ́n bá ń sá lọ táwọn ọlọ́pàá náà sì ń sá tẹ̀lé wọn lẹ́yìn. Lópin ohun gbogbo ọwọ́ àwọn ọlọ́pàá tẹ Precious tí wọ́n sì bá àwọn ẹrù òfin gbogbo tá a dárúkọ sókè wọ̀nyí lọ́wọ́ rẹ̀. Alukoro ní gbàrà tọ́wọ́ ti tẹ Precious ló ti sọ pé kí wọ́n ṣe òun jẹ́jẹ́ tó sì jẹ́wọ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn Vikings lòun tó sì tún sọ pé lóòótọ́ òun àtàwọn kan tí wọ́n sá lọ báyìí làwọn máa ń da àlàáfíà agbègbè ọ̀tọ̀ òwe láàmú kó tó di pé ọwọ́ tẹ̀ ẹ́. Ẹ̀dáfẹ́ ní gbàrà táwọn bá ti rí àwọn ẹlẹ́gbẹ́ Precious mú tán làwọn máa gbé gbogbo wọn pátá lọ sílé ẹjọ́ lẹ́yìn ìwádìí kí wọ́n lè lọ́ọ́ fi mú kàtà òfin. Adéwálé Adéoyè ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.